Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bashir ni. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bísí Ológe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tùlọ́sì. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí Ológe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí Ológe, they are the best. Love you. Thank you very much. Mọ́tò náà kápálá rẹ̀ ṣùgbọ́n ní nígbà tó ń mọ́tò tó jẹ́ bẹ́ẹ̀ ni. Thank you very much. Ìkan nínú àwọn gẹ̀ẹ́sì wá ní àwọn wọlé bọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn wá gbé báàgì wọ́n ní kan nínú àwọn ọmọ ushers wọ́n ní wọ́n sáré pàdé àwọn lọ́nà wọ́n lọ́dẹ̀ gba báàgì lọ́wọ́ àwọn wọ́n lọ́wọ́ wà ń bẹ̀ wọ́n ní fóònù sí wà ń bẹ̀ wọ́n láwọn òbẹ̀rẹ̀ ọmọ náà wọ́n láti gbà yẹn mo fi orúkọ náà bá bẹ ọmọ náà kó gbélé nítorí nínú ọdún tuntun ó mọrú rẹ tí Ọlọ́run fẹ́ ṣe fún ẹ ó mọrú ọ̀pọ̀ tó fẹ́ gbégbà tí ó máa fi dogo nílé tí ó máa fi lo tó máa fi náà láàánú gbé báàgì orí báàgì wá fún ní báàgì kàtí mo ṣe ń jẹ́ kọ́dé mi gbé báàgì ìyẹn bá ní mò ń kọ́ra o lábà tọrọ bá bá fún mi fẹ́ lọ fi jẹ wọlé ìjẹ́ kọ́ balẹ̀ mọ́ ẹ̀ ó jẹ́ mo gbé báàgì mi fún yàn dáadáa mo ní kẹsàn jọ ibikíbi tó bá wà nínú àwọn mọ́ṣáàsì wọn láwọn ó wọṣọ ọ̀ṣà ẹ jọ̀wọ́ báàgì tẹ bá gbà lọ́wọ́ onítọ̀hún ẹgbẹ́ báàgì wọ́n ní owó fọ́ọ̀sì wọn wà nínú báàgì wọ́n ní gbogbo owó wà ní ẹ̀rọ bá ní ìdíkárúkọ ẹ jọ̀wọ́ tẹ bá bá wọn ni wọ́n láwọn afọ́mọ náà lẹ́yìn kan wọ́n láwọn olówó tó bá wọn gbé báàgì àwọn lọ́wọ́ ti ẹ̀rọ wọn ní kókó tó wà ń bẹ̀ wọ́n ní owó fọ́ọ̀sì tó wà ń bẹ̀ àtàwọn dọ́kúmẹ̀ntì wọn wà nínú báàgì. يا من سلم إبراهيم من اليهود سلم كل البزاء والحزن والهم والكم والضر والشر والفقر والمرض ومن كل شر ومن جميع مصائب الدنيا يا من أخرج يوسف من أبد الجب وسلكه بالإسلام وقديم عليه السلام إسحاق القديم يا دائم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير آمين وأيوب آمين نادى ربه أني مسكنته وكان الغيب آمين فاستجبنا له وكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهما رحمة من عندنا وبصيرا للعابدين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما بلغت أيمانهم أن تبارك لوري ولا أعوذ méjèèjì láṣẹ nísìn màá ń sàtẹ́ ọlọ́run dágbo má ṣe lókèlè tọ́ta ó ní àwọn oṣù prọfẹ̀tì fọlá kì í ní sáré máa kálá ọ̀hún. Bye.
náà ni ó dẹ̀ gba báàgì yẹn tán kò rí wọn mọ́ kò mọ̀ wọ́n rí so anyways ó ti gbé báàgì sílẹ̀ we thank the Almighty God for that. I'd like to use the opportunity to welcome into our midst our darling sister, and I'm talking about Princess Dr. Ambassador Olontoyin Kolade, the Alade Odua. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́, ẹ bá mi fún Tóyìn Kọ́ládé ní àtẹ́wọ́, Ìyálájé Oòduà, mo kí yín, ẹ káàbọ̀ sí àárín wa. Alájà Montai, wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín pé for finding time out of no time to be here with us. We recognize you. We welcome. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily.